lákọ̀ọ́kọ́ náà gbogbo ohun téèyàn bá wù ó jẹ́ ibì kan ni wọ́n ti bí káyọ̀ tó tẹ́wọ́ gbà á ibi tí wọ́n ti bí ni un ààyè tó ga púpọ̀ ni béèyàn ò bá ní bíbí kò lè ríta ṣe. إذا رضيت عني كبار عشيرتي فما زال غضبانا علي لآمها إذا رضيت عني كبار عشيرتي فما زال غضبانا علي لآمها إذا رضيت عني كبار عشيرتي فما زال غضبانا علي لآمها أمي هي التي خلقتني بعد ربي فصرت بعد الأنام بعد ربي فصرت بعد الأنام أوجب الواجبات إكرام أمي إن أمي أهاك بالكرام حملاتني ثقيله ومن بعد حملي أرضعتني إلى وامي أرضعتني إلى واني فطامي ara mi tí ìbàdàn ìwé ìbúrò ìyàwó rẹ. ètò àyọ̀wò kí. lẹ́yìn kọ́kọ́ lọ lè jíṣẹ́ mi mẹ́. ẹ máa ṣe máa ní aláwọ̀ ọ̀hún kí wọn. Abdulskin nínú jẹ̀mí rẹ kéèyàn bá rẹ kú ọwọ́ kéèyàn máa pálẹ́ tí bí tọwọ́ rẹ gbà omi rẹ jẹ̀ ká. ó lè jíṣẹ́ mi pé mo ti dé. wá ti jẹ báyìí. إن أمي هي التي خلقتني بعد ربي فصرت بعض الأنام. bàbá wa ìmọ̀mọ́ àgbà lọ́gbà wọn làwọn jàmáà ká dẹ́kun. Ẹ̀dá dúná. هي التي خلقتني بعد ربي فصرت بعض الأنام. bàbá mẹ́kà mọ́. Àdámọ̀dáwù àyẹ́tẹ̀. Àdámọ̀dáwù ẹni ọba bọ́lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún wọn wà bá mi wí. Wọ́n ń bẹ ní kòkò mọ́ wọn. Àmọ́ kọ́ ọmọ abẹ́hùn ló pé àwa. Torí àǹtàfàárù. Ẹ bá wí bẹ̀ pé àdámọ̀dáwù àyẹ́tẹ̀. Àdámọ̀dáwù àyẹ́tẹ̀. إن أمي هي التي خلقتني. bàbá ní káwọn tó ké kúlúwú aláwọ̀ èyí tí a ké. إن أمي هي التي خلقتني بعد ربي فصرت بعض الأنام. ọ̀rọ̀ yá. bàbá wa ẹ́míà ṣe ولا حول ولا
bàbá fi wọ́n kí gbogbo ìlú Ìlọrin. Bàbá wa ìmáàmù àgbà. Ọlọ́run kó bá a máa kára lábẹ́ ara wọn. Wọ́n fi wọ́n kí gbogbo àwọn àfọ àwọn ńláńlá. Inna ummi hiya allati khalaqatini ba'da rabbi fasirtu ba'dal anami. Bí bàbá ti lálùbáríkà tó ní. Òkú lọmọ lára bàbá. Òkú lọmọ lára bàbá. Inú ìyá ló ti dàlà yìí. Inú ìyá lọmọ ó ti dá láàyè. Inna ummi hiya allati khalaqatini Bàbá wo ní gan-an ba'da rabbi fasirtu bàbá kí lè Alhaji àgbà. Bàbá kí lè bàbá wa Sheikh Adam. Wọ́n kí lè bàbá wa Lágbàjì àti gbogbo ohun tí ń jẹ́ ilé àfáà lápapọ̀. Inna ummi hiya allati khalaqatini First Makama. ba'da rabbi fasirtu ba'dal anami. Bàbá ti kí gbogbo ohun tí ń jẹ́ mọ̀lẹ́bí lápapọ̀. Ọmọdé ibi wọ́n ti mú ìyá wáyé. Bàbá kí gbogbo wọn papọ̀. Awjabul iwajibati ikramu ummi. Mo kí àwọn tí wọ́n ti dé ṣáájú. Bàbá láwọn kí àwọn tí wọ́n dé ṣáájú yín nínú bíbí. Awjabul iwajibati ikramu ummi. Tẹ́yìn náà sì gbàgbé léèyàn wájú. Tẹ́yìn náà sì gbà bẹ́ẹ̀ pẹ́yìn dé ṣáájú mi. Inna ummi Bàbá láwọn kí yín púpọ̀ bàbá. Bàbá láwọn kí yín púpọ̀. Ẹ kú ìrírí tọ́lọ́run. Ẹ kú ìrírí ntọ́lọ́run rí. Ò bá rí ntọ́lọ́run rí. Yóò fẹ́ hàn tí ń bọ̀ lémọ̀. Yóò fẹ́ hàn tí ń bọ̀ lẹ́yìn lé mọ̀. Ó kọ tí wà ní símọ́. Ó kọ tíwájú wọn wá ní símá. Hamalatini thiqilan wa min ba'di himli. Ardahatini ila wani fitami. Bàbá láwọn kí yín púpọ̀. Ẹ kú ìgbàsẹ̀ Ọlọ́run láàyè. Ẹ kú ìgbàsẹ̀ Ọlọ́run láàyè. Inna ummi hiya allati khalaqatini ba'da rabbi fasirtu ba'dal anami. Bàbá wa ana wa sheikh wa miskin billah. أدام الله حياته المسكين بالله. أدام الله أدام الله حياته وأطال الله بقاءه آمين ألف آمين. Ẹ kú ọ̀rọ̀ yá. Inna ummi hiya allati khalaqatini. Níjọ́ tí ìyá Ànábì fẹ́ kú Ànábì wa Muhammad. Ojú sánmọ̀ ò ní funfun. Ìyá rẹ̀ ń ké. Ọ̀rọ̀ ìyá ti ń ká mi lára bá. Ọ̀rọ̀ yá ń ká mi Ba'da lára. rabbi fasirtu ba'dal anami. Ó tún wá ń rẹ́rìn. Ó ń sunkún, ó tún padà wá rẹ́rìn-ín. Ba'da rabbi fasirtu Èyàn bá wa ńláńlá, bàbá ní sẹ́yìn lè wí. Inna ummi. Ànábì wa súnmọ́ yẹ. Ànábì súnmọ́ yẹ ẹ̀. Kí ni ń pọ́ lẹ́kún? Kí ni ń pọ́ lẹ́kún? Ó lò sí ní sunkún. Ń ṣe ní sunkún. Nǹkan ńlá ni ọ́. Nǹkan ńlá ni Lọ́tọ̀ bá ọ́. nídìí ìmọ̀ràn ya. Níjọ́ tó o bá ní ìdìmọ̀ràn yá, Ó wá mi ti. ọ̀ wá mi ti. Hamalatini thiqilan wa min ba'di himli. Bí gbogbo ayé bá bá para wọn pọ̀ táláwọn ń bá yẹn jà. Tí wọ́n bá náà ń bá ọ jà. Tèmi ò bá ti bọ́ ọjà. Tẹ́mi ìyá rẹ̀ ò bá ti bọ́ ọjà. Kò sí tó lè sí. Kò lè rẹ́yìn rẹ̀. Ardahatini
إلى أوان فقامي. ó ní tí ń pa mí lẹ́kún nìyẹn. níjọ́ tó lúkálukú bá ń pè ìyá mi ní. ta ló náwó sí. ورعتني في ظلمة الليل حتى kí wọ́n ní ń pa yín lẹ́rìn-ín. òun rẹ́rìn-ín. Allahu Akbar. bí n bá kú lónìí. mo fi oríire lẹ̀. تركت نومها لأجل منامي. تركت نومها لأجل منامي. àwọn kan ní kò lóògùn. ọmọ lóògùn kú. ẹni bá kú. àmọ́ tààrọ̀ ọmọ rántí ẹ̀. فلها الحمد بعد حمدي إلهي. أوجب الواجبات إكرام أمي. bí n bá ti pọ́n Ọlọ́run lé tán. n tó tún pọn dandan. ó ní kí n pọ́n ìyá mi lé. إن أمي أحق بالكرام. ìyá mi. òní bí lẹ́tọ̀ọ́ kí n pọ́n lé jù. حملتني ثقلا. atẹ́gùn òdòórùn ní. níbi atẹ́gùn bá gbà kọjá. ibẹ̀ lòórùn tí ó rùn. èyí wá gbàdàn. yóò rùn òórùn àtàn. èyí ó bá gba tùràrí. yóò mú òórùn tó dá wá. bẹ́ẹ̀ làtọ̀ tí ń bọ̀ lára bàbá. ara ìyá tó bá gbà kọjá. òun ló pa kádàrá rẹ̀ dà. حملتني ثقلا ومن بعد حملي أرضعتني إلى أوان àwọn afẹ́ ńláńlá ni màmá wa bí sáyé. àmọ́ bá dá àyè kan tán. wọ́n tún wá ní ẹ bá wí. حملتني ثقلا ومن بعد حملي. nígbà tí ń gbóyún mi ká. kí n mo lè dá ṣe. ká níyà wá gbépè lára bàbá. arọ ọmọ lọ́lọ́run ó ti fèsì. ومن بعد حملي أرضعتني إلى أوان فطامي. ń wá rẹ̀ mí. gbogbo ohun tó yẹ kó jẹ. تركت نومها لأجل منامي. èmi ò jó sùn. kò sáwọ ọmọ tẹ́ ìṣe tùnà àṣírí ń bì. a ti béèrè tí ìyàwó ò ní rí. oúnjẹ búrẹ́dì. ó tú mi láṣìírí. kò sówó lọ́ọ̀ mi. àwọn sunkún búrẹ́dì. sáṣírí òtú. فلها الحمد بعد حمدي إلهي. tí àrùn tẹ̀bà tíráwọ̀ ọmọ sunkún ní mọ́tò ó ní kí ni máa pa ilé lẹ́kún. má mi dààmú gan-an. kò sẹ́ni tí yàrá ò dààmú bì. kò sẹ́ni tí yàrá ò dààmú. àwákàdé la di moro ń dípẹ́. wọ́n ti sa ìyàjẹ́ tán ká tó dé. wọ́n réèkì ìyà torí àwa ká lè nísìnyí. torí àwa. فلها الحمد. lọ́sọ̀ ìyàwó fẹ́ àbá àwọn ọlọ́run níbi lára àfà tayọ kílẹ̀ rí mú wá àfà ṣe rí mọ̀dá ṣé tí àwọn bàbá wa tó jọ ìlú. nígbà táwọn ìyá wa tí wọ́n ń fi hàn bàbá wa níjọ́ náà lọ́hùn ọláwo ní bẹ́ńdì kéwú. sẹ́ẹ̀lù ẹ̀dẹ́kọ̀hún sẹ́ńtẹ̀ rí mú bọ̀ ní. àtà èmi náà ti pọ́n kọkalẹ̀. yá gbà síra wọn wọ́n sì ń bá yé lọ bẹ́ẹ̀. فلها الحمد بعد حمد الله. àwọn ìyàwó táwa ń fẹ́ nísìnyí bí wọ́n bá wẹ̀ léwẹ̀ wọ́n bá wọnú léwẹ̀ ni wọ́n ṣe omi lára gànà gbọ́kọ̀ wa lọ rẹ̀ fọlọ́jà. ìyá tí wọ́n bí a ṣe bẹ́ẹ̀ náà bàbá wa rí sí fún wa. wọn ò rí ṣe fún wa. ولا شكر لمدى الأيام. ọ̀rọ̀ ya
ìyá mi. padà sókè أوجب الواجبات إكرام أمي إن أمي أحق بالإكرام حملتني ثقلا ومن بعد حملي أرضعتني إلى واني فطامي. à ń fìyà wa pọ́n eyín. yóò ti ọyàn bọ́ lẹ́nu. àgéyé sayẹ̀sá. yóò sáré yọ. bàbá. ẹkún tó mọ́ sùn tí bàbá ó lẹ́ǹdì. ẹkún tó mọ́ sùn tí bàbá ó fi gbáǹdì. ìyàwó àmọ́yà ni. ìyàwó àmọ́yà ni. èmi mo ní. gírì. tí o ti ṣe ayé kí wọ́n máa gbé alọ síbítù gbangba náà. tí o ti gírì. bí ajẹ tí ó ṣẹ̀jẹ̀. tí ó ṣẹ̀jẹ̀. ó máa gbé akáàkiri àti ọmọ ilé tó yọwọ́. ó tún yọwọ́. kò sẹ́ni tí ò yọwọ́ rí níbí. kò sẹ́ni tí ò yọwọ́ rí. واتني في ظلمة الليل حتى lóru yóò máa gbé mi káàkiri. tòru bá mú. bóoru bá mú. adesanya mẹ́fà. asanra mẹ́fà. kílẹ̀ ò tó mọ́. kílẹ̀ ò tó mọ́. gbèsè àjẹsà àrísàn ni. gbèsè tá a jẹ sáàrísàn ní àrísàn. agbìyànjú ni. mo tọ́ sí تركتنا أمها لأجل منامي. olùwọ́jẹ́ yà mí ó sùn. ó jẹ́ yà mí ó sùn. تركتنا أمها لأجل منامي. torí kémi lè sùn. torí kémi lè sùn. ó wà ní sùn. mo fi gbé aṣáyà. mo gbé aṣáyà. tí yàrá ti jalè gan. bó bá di jáde jalè gan. yóò tún yájú. وكم ليلة باتت بذكرك تشتكي تغني جيانة وزفير وكم ليلة جاءت ebi ti pàyà wa lóru rí. فأتتك قوتها oúnjẹ tóun ó jẹ àwa sì dé ebi ń pa mí onígbà jẹ. mọ́mí kí wọ́n lẹ́ jẹ. kí lẹ́yìn ó jẹ. ó ní ń jẹ ògùn ọlọ́run. òun jòkó ọlọ́run tèmi. ọba yóò ti yó. من ثديها شرب لديك نمير ọlọ́run la ti ń jẹ́ ìyá. ọlọ́run wọlá ti ń jẹ́ ìyá. وكم كسلت àti wàhálà tí wọ́n ṣe lórí ike tó bí tẹ̀. أمك الأذان يمينها wọ́n fi jẹ wọ́n. àtẹ̀gbẹ́tọ́kọ wọn fi jẹ wọ́n. lórí kẹ́yìn lè bá aráyé ṣe. lórí kẹ́yìn ó bá lè ráyé ṣe. dáàdì mi tètè kú gan. bàbá tí wọ́n bí bàbá wa Imam àgbà àti gbogbo wa wọ́n tètè kú. wọ́n tètè lọ. lọ́dún tí bàbá wa Imam àgbà ní kí màmá wa kán wá lọ sí Mẹ́kà. bàbá yìí gbìyànjú. àmọ́ kan tí ò rí ṣe tó ikú nìyí. ẹlẹ́yìn parí yìí. وكم كسلت sàn ìyàwó tí a ń lọ múra lójoojúmọ́ yìí o. táwọn ìyàwó tí a dé ń lọ múra lójoojúmọ́ yìí. ọ̀kan tí ò rí ṣe. ọ̀kan tí bàbá yìí ò rí ṣe. tó ikú kíákíá yìí onímọ̀kẹ́ yìí. أنك العذاب يمينها ìjọ tí ń fi ọwọ́ ọ̀tún rẹ yọ ikun ni tó gbé mi tó fọ́ pẹ̀lú tí kò bọ́ sí nínú bọ́ sí lẹ́nu ó lọ mí. sálẹ̀ ọ̀dọ̀ fún yàrá. وفي حزنك الحزن لدي كثير ẹ wo ìbànújẹ́ tó kàn wá látara wa. ẹ wo ìbànújẹ́ tó kàn wá látara wa. dáàni sọ̀rọ̀ ààrẹ tí ń ṣe wá. dáàni sọ̀rọ̀ ààrẹ tí ń ṣe á. wọ́n máa tẹ ara wa báyìí. wọ́n á máa tẹ ara wa. ibi àbá ti sunkún jákè. ibi àbá ti ké. ibẹ̀ ní ń dùn á. ibẹ̀ ní ń dùn á. tó rẹ́nu ò lè ṣàlàyé ọ̀rọ̀ náà. ẹnu ò lè sọ̀rọ̀ kó ṣàlàyé ní ti ń ṣẹlẹ̀ yọ náà. كل ما في البيت عندي ọlọ́wọ́ wọlé wàhálà wọn. lórí kídùmọ̀ ìmọ̀. lórí ìṣẹ́rúsìn ìmọ̀. ìjọ ti rán alọ́ lé kí ẹnu akérèlẹ̀ àtàkùnbùsù wọn ló tún wá lọ wọn tún wá lọ fi lé mọ́tò dákun. لا يفي أم الجزاء ẹnìkan bẹ ní ojú àgbo nínú báyìí. níbi tá a wà yìí. tá a sọ̀rọ̀ lọ́wọ́ tá a sọ̀rọ̀ yìí. bá a tún wá sùnmọ́ ní kílódé. kílódé. wọ́n fẹ́ lọ lé kéwù. bàbá àwọn wá rówó fáwọn ó wá lọ yá owó ẹni tí wọ́n yáwó lọ́wọ́ rẹ̀ wá dé owó mi ó kàn fọ́ yá àwọn létí ni lójú àwọn sì ní ẹni tó ń bẹ níbi nìsí ó lóun sì òun wà airbless kò tẹ̀ ságbára ó wà lùmọ́ mi pa torí owó lé kéwù ìyá wo lè lójọ́ tó sí ẹ́ tán ni nǹkan mọ̀ sí ẹ́ ká tó dé yàn. كل
ń tojú bọ́lé ológun ṣe bọ́rọ̀ wà ní báká. àbí bá ṣe dèyàn ló sún ẹ̀dẹ̀ ṣebí torí tí a ní. láyà fi omi ìjàzá. ọlọ́run wọlé àmẹ́wọ̀ Muhammad. màmá ìyá àwọn àfáà tí wọ́n dépò pé mo bí ojúlówó ọmọ kalẹ̀, mo bí ọmọ gidi, mo bí n tó má àtọkọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kẹ́ gbogbo wọn. Bàbá ní kúlú wọ̀ lẹ́ mọ́kànlá là á ṣe. Àwọn èèyàn fẹ́ wọlé tó pọ̀. Ọdún tí a ké náà alájí àgbà. وسورة إخلاص بعشر ومرة لأمواتنا يا صاحي خير هديتي. Bàbá ní kúlú wọ̀ lọ́. Mẹ́wàá àtẹyọ̀ kan tí ń jẹ́ mọ́kànlá. Ọ̀nà lóore tá a lè fáwọn òkú wa. Káké papọ̀ ní ìsìn. Bismillahirrahmanirrahim. Wallahu ahad. Allahu àwọn kan bẹ wọn tẹ̀lé yín àìgbàgbọ́ náà délé ọ̀jẹ̀ wọn la parí. Dédé dẹ́rí dẹ́ẹ̀bi ṣe wá sí dédé rẹ̀ nílé super biscuit lónìí. Yéé mẹ́wàá kẹ̀sẹ̀ wá sí bí ìjọpamọ́ ẹ dákun àpòwọ́ mẹ́wàá yìí ẹ̀jẹ̀ àsápò ẹ má papọ̀ mọ́ wá ariwo àpò mẹ́wàá bítámítà àtẹ̀mí ti mọ fún wáwù àpò mẹ́wàá ẹ̀jẹ̀ àsápò sàlẹ̀ ẹ dákun. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. gbogbo tí bàbá fi kalẹ̀. Màmá bàbá fi kalẹ̀. Ọlọ́run bá mójútó yín, bá wà pẹ̀lú yín. Wọ́n tẹ́ ń retí. Wọ́n ní táwọn fẹ́ kàn yẹn. Màmá wọn ti kú sìn. Kí wọ́n tó bẹ́ àtàlẹ́ mójútó wa. Ọlọ́run náà ni. Kò sì kúrò láyé rẹ̀. Ọlá rẹ̀ ò ní yẹ láíláí. Ó ń bẹ̀rù ọlá rẹ̀ tí ò yẹsẹ̀. Ọlọ́run máa wà pẹ̀lú yín. Li ilafi. Bismillahir Rahmanir Rahim. Li ilafi Quraysh, ilafi imrilat ash-shita'i was-sayf.
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.